Jákè kó mẹ ya. Àwọn yẹn iṣẹ́ òun ló ṣe. Skúl ló ń lọ. Skúl bẹ́ẹ̀ wọ̀. Wá sùn. Àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà. Ní báyìí náà, mo ní wọ́n ń gbé. Ń gbé. Bẹ̀rẹ̀ rẹ́ǹtì nàbí wọ́n yí pàdé rẹ́ǹtì. Wọ́n náà fẹ́ẹ̀tì ìgbà kan lọ gbé lórí tó ìgbéyàwó ní sukùl. Lórí tó ìgbà kan gbé bẹ́ẹ̀ kí ló fẹ́ẹ̀tì ó jà pàdé wọn lẹ́nu. Tó o gbé sukùl. Wọ́n máa rí wọn gbé bẹ́ẹ̀ ní wọ́n nìkan. Ayé náà gbé lọ́kọ̀ rẹ̀. Bó kí ló kọ́ mọ́? Kí ló kọ̀ rẹ̀? Kí ló kọ̀ rẹ̀? Afsa. Kí ló parí kọ́ ní gẹ́fẹ̀ẹ́ rẹ̀? Báwo ti mọ̀? Separate alita máa ń lójú náà. Kí ló ṣẹlẹ̀? Mi ò ní option mi náà. Olùkọ́ mi pa. Olùkọ́ mi pa. Mo náà ni mo fẹ́ ṣàlàyé mi. Ṣé ẹ mọ̀ sọ́wọ́? So ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan ọ̀rẹ́ ọ̀kan ṣe nínú. So táìmù tó dá mi fún ọmọ wa tẹ́lẹ̀ ọ̀rẹ́ ìwé ọ̀hún. So ó ṣàpadà débi tí òkòtò àjọ àti ní wà ọ̀hún sí ọ̀hún wájú kúrò ní sukùl. So ó ṣàpadà débi after tí òkòtò wá sọ́dọ̀ mi. So bó ṣe dé ń sọ mi pé èyí ò tí ì jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline jẹ́ pé bí 5 bá ti òun gbọ́dọ̀ ìka ògbọ́dọ̀ ẹ̀rùn bí 5. So bóyá ní tí ìyẹn tó wá dé lóhùn tí ìjẹun pé oúnjẹ lèmi ní mo bá wà lọ́dún fẹ́ lọ́wọ́ wàhálà yóò ó sọ mi tẹ́lẹ̀ náà torí asma bí kìíní ẹ̀ ó dà dàpọ̀ rẹ̀ ó ní máa ń bí stop pé ká máa fi kan pamọ́ fún wa. So ìgbà tí mi máa ń jẹ bí ẹni mo ti rí pé ní gas speaking báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ògbà tó àti pé kí ní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ ní ilé pariwo síta pé àbí àgbọn bá yà bí kìnnìkan pé ní báyìí so. Mo wà náà ní mo pè wá sí. Bí kíní ilé ìlú tó wà next to ṣẹlẹ̀ wà. Kò sí. Ogun sún àbúrò. Ìgbà ló kó síbẹ̀. Okay. Hello. Lórí tó gbé kẹ́lẹ́kẹ́lẹ́ mọ̀ tó. Ọ̀tọ̀ nǹkan ó ti rí bẹ́ẹ̀ yẹn. Kí ló tó tètè gbé lọ sí ọ́fíìsì àwọn lè bẹ́ẹ̀ ìgbàlẹ́ ìyàtọ̀. Kí ló mú ẹ gé? Kọ́sí ni mo mú ti fẹ́ ṣe bọ́ọ̀dì rẹ̀. Níjọ́ ló gé tó gbé síbẹ̀. Ìjọ ìrìn àbí alẹ́ ọjọ́ ìrìn. Ṣé òun ni yọ́n wọn ni? Ìjọ Mọ́ndé. Ìpẹ́ ní báwọn ti tẹ̀lé pẹ̀lú. Pàtẹ ara rẹ̀ ò lè pé mọ́, ọkàn parọ́ ni. Excuse me. Ó pé kò pé. Bó ti ní wọ́n àti fẹ́ rí ó mú wọn débi tí kìnìyàn wà. Tí kíní ẹ̀ tún bá ti. Ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó kólẹ̀ ẹ̀. Tí wọ́n dàgbà sí, wọ́n gbọ́dọ̀ rè. Sọ́gbọ́n mẹ́rin tó kólẹ̀ láti mẹ́ mo lọ́ dà sí. Kò yé sí. Sọ̀rọ̀ lẹ́yìn àti ìgbésù já pé Ìjọ wo ni ẹ ṣe gan? Ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹ̀rin ni wọ́n mú rìpọ́tù yẹn wá tí wọ́n fi tíráàkì kìíní yẹn káńtà náà ti bá àná làwa tó ẹ̀mí ilẹ̀ ń gbélé ẹ̀mí ilẹ̀ yóò ṣiṣẹ́ ìwọ ìkọ́rọ̀ ìsáfì wọ́n nìkan fúnra rẹ̀. Pàtó nǹkan kan pàtó yẹsà. Ìwọ ló gbóònù. Ó ti di mélòó ló ti ṣe? Òṣèré kí wá ló fún ẹ nígboyà àti gé. Ẹgbẹ́ ìbá ti ní option mi. Aláyé. Ọmọ níwè mú ìdábílá náà ni. Òun náà ni onígbà mọ̀ ilẹ̀ sáyẹn ilẹ̀ ọdún rẹ̀ lánàá. Mo rí mú wo. O ní option. Wọ́n mọ kékeré yìí. Pàtó nǹkan náà. òun náà lọ àti àríǹjì. Wọ́n mọ kékeré yìí. Ẹbí ẹ̀ bá rí ọjọ́ mọ̀jẹ̀ lóṣọ̀. ọmọ sálẹ̀ kòtò Nítorí iná ni mo. nílé alégẹ lẹ́yìn ibi báyìí. Ilé alẹ́gẹ́ ni. Onísàlẹ̀ kò sí, olùkọ́ ní sàmù, olùkọ́ ní ìwé. Dìísì. Jẹ́ òun jáde ní sí. Wọ́n ní káyà ní Principal, wọ́n mi ẹ̀kọ́. Ògbólù, ẹ̀pà sọ́ṣọ́, wọ́n ta wá lọ. Nọ́mbà kí ni ẹ nínú ọmọ? Nọ́mbà kí ni ẹ? Ní ọmọ Nọ́mbà ọmọ yẹn.
ìwọ náà ní first born. Bàbá nínú mi Àwọn mélòó ni wọ́n wà lẹ́yìn? Àwọn márùn-ún. Àwọn nídìí kò ṣùgbọ́n owó. Mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afsor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ January, ó ṣẹ̀ṣẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun. Wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà? Mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, ó tó wá ní kì í tí ì wọlé, tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní Lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́chà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ mọ́. Díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi kéèsì tí kò níyanjú. Lọ́wọ́ kó ń padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afsor torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀, tẹ́lẹ̀ yìí bá tún jáde, yóò tún continue ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé. Kán dákun kó bá wa wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìnrìn kúrin, kò kí ń ṣe ẹni ibẹ̀ ẹgbọ́n kan tí dádì rẹ̀ gan wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn. Kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wá justice fún Lawal Afsor Yétúndé Adéfáyọ.